gbẹ́rẹ́ sínsín kì í ṣẹbọ, ká sín gbẹ́rẹ́ kò sọ ní dẹlẹ́bọ, kò tiẹ̀ súnmọ́ rẹ́gbẹ̀rẹ́gbẹ̀ ká sọ pé bọ ni. Gbèlè ń tàṣe ká wá bi èyíkéyìí àáfàá wípé ǹjẹ́ a lè sín gbẹ́rẹ́, kó wá dáhùn sápáná mútìlákù wípé gbogbo ẹni tó bá ti sín gbẹ́rẹ́ o, ó ti dẹlẹ́bọ, abọ̀rìṣà ni, babaláwo ni. Láìpẹ́ mo kọ pósìtì kan tí mo ní ẹ̀yin àáfàá wa, ẹ̀yin onímọ̀ wa, ẹ dákun èyíkéyìí fatiwa tẹ́ bá ti fẹ́ mú wá lórí àlámọ̀rí tẹ̀sìn tó bá ti ní ojú méjì, ẹ dákun ẹ ṣàlàyé kó kúnná, ẹ ṣàlàyé kó kúnná. Torí pé èyí tó bí eléyìí tí ń sọ yìí náà tayọ pé ìkan nínú àwọn olùtẹ̀lé ni wọ́n béèrè, tí wọ́n jẹ́ brothers, ni wọ́n béèrè wípé ẹ gbọ́ ṣé gbẹ́rẹ́ ti tó di haramu ni? Gbẹ́rẹ́ kì í ṣe haramu. Wọ́n ní àwọn gbọ́ tí ìkan nínú àwọn àfáà wa kan sọ pé ẹni tó bá ti sín gbẹ́rẹ́ o, èyíkéyìí gbẹ́rẹ́ kí ló bá débẹ̀ mọ́, ní tó lè léèyàn dédìí gbẹ́rẹ́ pọ̀. Ọlọ́run máa ṣàṣemí àti yín kù lórí dáadáa. Àdánwò èyí tí ó ba ìmánì wa jẹ́, tí ó sọ wá di káfìrí, ọlọ́mọ gbé bá wa. À ń bèlè ìtàsí gbẹ́rẹ́ sínsín ọ̀pẹ̀ka bí ẹ̀ ti lè dáhùn sápáná mútìlákù pé kí wọ́n ní bàbá alágún ọmọ, kẹ́ni gbogbo ẹni tí bá ti ń ṣàgún ọmọ bàbá aláwo ni, ẹlẹ́bọ ni, abọ̀rìṣà ni. Àbí kẹ́ ẹ dáhùn pé bàbá alágbo, kẹ́ni gbogbo ẹni tí bá ti mu àgbo. Bẹ́ẹ̀ náà lè dáhùn sápáná nípa kásíngbẹ́rẹ́. Nínú nǹkan tí kì í sì sábà bí ariwo gbọ́n mi sí omi ò tó láwọn ìlú mi lágbàáyé ní fatiwa àwọn àfáà tí wọ́n láàmì láàkà. Táwọn bá fẹ́ dáhùn lápèjúwe àwọn àfáà wọ́n ń sọ̀rọ̀ nípa ọ̀gà, wọ́n mẹ́rin wá wípé àwọn sírò rẹ̀ mọ́nú àwọn ẹranko tí a lè jẹ. Àmọ́ o, táwọn bá rí àwọn onítọ́jú tí wọ́n wà nílànà ìlàjì wípé àwọn dókítà tí wọ́n lè ní àwọn ṣe tẹ̀jìrì bá tiẹ̀ pé ọ̀gá o táwọn yẹn bá lò fún àìsàn kan tọ̀, tí wọ́n sì tráyẹ̀ tí wọ́n bá bẹ́ẹ̀, ẹ wo bí wọ́n ti fọ̀rọ̀ lẹ̀ fáwọn tí wọ́n wà ní náírà ẹ̀. Àmọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí kálukú ní ó fẹ́ dáhùn ní gbogbo every angle wípé àwọn kájú ẹ̀. Bẹ́ẹ̀ sì ni táwa máa fi sòde wọn ẹ̀ bẹ́ẹ̀ yẹn ti wọlé kéwú tó. Tá bá ti béèrè kan ní ọ̀rọ̀ tá a mọ̀ pé ọ̀rọ̀ yìí tí fatiwa yẹn bá ti ń gbé gbági lọ́pọ̀lọpọ̀ gbà, ó ti gba ká máa fura sí pé ẹni yìí àgbọ́yé tiẹ̀ náà kò jìnnà lọ títí o, bó bá tiẹ̀ jìnnà láwọn agbègbè ibì kan. Àmọ́ àwọn agbègbè ibi tí ẹlòmíì ti ń jákulẹ̀, àwọn agbègbè tí ò tiẹ̀ yẹ kó máa dariwo rárá, nínú ẹni kí wọ́n máa béèrè wípé ǹjẹ́ a lè sín gbẹ́rẹ́, alifasidu gbẹ́rẹ́ sínsín. Káwá ní kí mo ti dá ọ̀rọ̀ yìí ti pẹ́, mo ti sọ̀rọ̀ lórí ẹ̀ náà bí ọdún 6 sẹ́yìn tí mo ti ṣàlàyé nípa ìjàmọ̀ a lè sín gbẹ́rẹ́, tí mo gbé wá pé gbẹ́rẹ́ sínsín o kì í ṣẹbọ. Bẹ́ẹ̀ ni o, gbẹ́rẹ́ sínsín kì í ṣẹbọ. Bó ti jọjá sí pé irú oògùn wo nìwọ náà lò, irú oògùn wo, ewé ewúro àláàlì ni fún wa, àmọ́ kí lọ lò ó fún, ọ̀nà wo lọ gbé gbà. Torí pé gbẹ́rẹ́ sínsín náà wò ni mìíràn hidawai. Bó ti jọjá sí pé nínú ìran oògùn ló náà, ìran kọ̀ọ̀kan ló ní mẹ́tọ̀dù ní tí wọ́n máa ń lo oògùn fún, ìlànà tán máa gbà á lò. A sì rí násù pé má ansalallahu da'an illa ansalallahu shifaan. Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run ní dá ìsàn kan àfi k'Ọlọ́run ó dá ìwòsàn tá a lò sí. Tadawaw ibadallah wala tatadawaw bi harami. Ẹ sòògùn sí ti ń ṣe yín ẹ̀yin ẹrúsìn Ọlọ́run, àmọ́ ẹ má lo nǹkan haram. Gbẹ́rẹ́ kéèyàn bá pa nǹkan àláàlì náà jọ, n tó bá lò fún ló lè sọ dẹbọ. Àmọ́ ká wá dáhùn sápáná nínú ìran ìlàjà ẹnìkan ò tẹ nímọ̀ nípa ìlàjò, nípa ìlànà tọ́jú, kọ́kàn ní gbẹ́rẹ́ sínsín o ẹbọ ni, ẹ jí ó yẹ pé kò mọ tọkọ, kò mọ tí ń ṣe. Bẹ́ẹ̀ ni tó bá ti di bí àwọn ìlànà kan, ìyẹn láti fọ̀rọ̀ lẹ̀ fáwọn kan tẹ́wọ̀n pé tán wà náírà rẹ̀ pé nǹkan báyìí èyí táwa mọ̀ ní bóyá fíìmù lẹ́lòmíì fi ń sòdì wọn ẹ̀, èyí táwọn tí wọ́n gbé pé wọ́n sá nígbẹ́rẹ́ látàrí, wọ́n gbé àké ìmí olórí odó tí wọ́n máa pọ̀fọ̀ sí eléjì ògbè ní ọ̀sẹ̀ túrá. Ìyẹn ní láti wádìí ẹ̀. Nǹkan kan pàwọ́ àtàwọn babaláwo pọ̀ tó jẹ́ pé nítorí pọ́ wá pa wá pọ̀ oyin, àwọn náà ń lo fòó nínú oyin gan, ojú dá oyin wọ́n ń lò ó gan ju ẹni tí ó fi ṣètọ́jú ara lọ. Sí nítorí pé àwọn náà babaláwo wá ń wá oyin, mùsùlùmí náà ń wá oyin, yóò jáde pé àyè filẹ̀ fún wọn o, ìyẹn jájá wọn bẹ́ẹ̀ o, ewúro àjọ níní, egbò làwálé àjọ níní, 15 owó ẹyọ àwọn kí wọ́n ní ẹ̀rù alamọ kì í ṣe nǹkan lẹ̀ wá ń bí gan, wọ́n ní dọ́dọ̀ wa ni. Kí ló bí tán fi sọ di ẹ̀rù alamọ? Mò ń bọ̀ wá bẹ̀. A béèrè àwọn nǹkan kan bẹ tó jẹ́ pé bóyá nítorí pé ọ̀rọ̀ agogo, ọ̀rọ̀ adẹ́tẹ̀, ẹnu òpìyè, nítorí pé bóyá àwọn ọkọ̀ yẹn
ó ń sàǹdì létí ẹlòmíì bákanbákan ẹ béèrè lọ́wọ́ ìwọ ẹtu wípé nítorí pé àwọn babaláwo ń fi ìwọ ẹtu sògùn kínní kan ó ti wá di pé tábà ti bá lọ́wọ́ mùsùlùmí kan ó ti dẹlẹ́bọ àti babaláwo ni. wọ́n sọ̀rọ̀ nípa bonitúnyà sí iná mo ṣe fídíò kan tí mo ṣàlàyé nípa ìkarahun gbìn tí mo ní alẹ́ ni tó confam ó tún boost mú sísẹ́ mu gan o. oògùn dọ́hùn ni kì í ṣe tẹ̀jìrì bá ti pé kò sí àgbàlagbà tó bá mọ ìlànà ìlera tẹ́ ẹ bá bí léèrè kò gbọ́dọ̀ sọ pé kí tí mo wí ìwíkúwìí ni kì í ṣe èrò orí kan tó kàn já wá lójijì. mo wá ní ẹ̀sùn níná ẹ lọ kókó ní ẹ̀dá sóyin ẹ máa la ọmọkùnrin kan wá àwárọ̀ yìí ni mo torí kọ́mẹ́ǹtì yẹn ó wá ní ẹnìkan wá ní ṣe bọ́ọ̀sì sọ pé oògùn ọ̀dà ẹnìkan wá ọmọkùnrin kan wá kọ́mẹ́ǹtì síbẹ̀ pé mo mọ̀ dáadáa babaláwo ni mo wá lọ chẹ́ẹ̀kì máa rí pé mi tiẹ̀ mi ìrẹ́lẹ̀ yìí rí tọ̀ bóyá ọmọ mi ó kè sẹ́yìn tí mo wí ń sọ ọ́ di baba ó sọ mí di babaláwo. àmọ́ nítorí pé àwọn ń lo nǹkan kan wọ́n ń lo gbìn àwa náà wá ṣàlàyé nípa àkàrà wọn gbìn ó ti wá di pé kí wọ́n pè mí babaláwo láti lè fi justify ní táwọn ń ṣe pé sẹ́ni pé kò yàtọ̀ mẹ́tọ́ọ̀dù ògùn n tó lè bí kéèyàn ò sin gbẹ́rẹ́ ọ̀pọ̀ gan-an nínú ẹ̀ ní kéèyàn ò fi ibìkan dá kẹ́ ẹ̀ sin gbẹ́rẹ́ fún ìpè kò lè ọkàn fa kẹ́yìn máa dùn yàn bí sinilahi ta'ala àwọn mẹ́tọ́ọ̀dù ògùn ìmọ̀ pé làákàyè ń jàǹgbà míì ọ wò pé ẹ̀yin ń dùn yàn wọn ní kẹ́ ẹ̀ sìn ẹ fi nǹkan ra nǹkan mélòó lẹ fi ra tí ó di pé ẹ̀yin ń tọ̀ wọ́n sí nà níjọ́ tó bá nípè níjà rẹ̀ wọ́n pè mí kí wọ́n á kọ́ ọ ní gbẹ́rẹ́ kankan sìn. Insha Allah tẹjìrìbáàtì ni tọ́lọ́run dẹ̀ fi àlùbáríkà sí ẹni tẹ́yìn bá dà láàmú tó ti tiro rìn lọ́mọ̀ pé ọlọ́run fi àwọn kankan ó fi kẹ́ wa ma ansalallahu da'an illa ansalallahu shifaan mẹ́tọ́ọ̀dù tí wọ́n ń bí òní nínú ẹ̀ ní gbẹ́rẹ́ wà ara kíbi kan máa dùn yàn kí yàn fi bìkan dá gbẹ́rẹ́ ń bẹ tẹ́ ẹ lè sin fún ọkùnrin ò lè tàtẹ̀ kanlẹ̀ gbẹ́rẹ́ oògùn ni mẹ́tọ́ọ̀dù oògùn ni tí ó sì là ọ́ làákàyè pé ẹ̀gbọ́n kí ló ní í ṣe pẹ̀lú kẹ́ ẹ sín gbẹ́rẹ́ báyìí ó sì mọ torí pé àsìbáàbù lóògùn ọlọ́run ló fàṣẹ sí ọlọ́run ọ̀kẹ́ ìran kọ̀ọ̀kan pẹ̀lú bá a ti luko tó ká jó nǹkan nísìnyí kẹ́ ẹ máa jó nǹkan ná kò wọ́pọ̀ ní gbogbo nọ́ọ̀tì yẹn àwọn ìsábà jó nǹkan wọ́n sì fóònù oògùn àmọ́ àwọn èjò ká jó nǹkan ná ká sín gbẹ́rẹ́ kò wọ́pọ̀ lọ́dọ̀ wọn àwọn ṣe ìjàmà kúpì yẹn kò wọ́pọ̀ lọ́dọ̀ tiwa ń bí tiwa ni pé ẹ tẹ̀ kẹ́jẹ̀ dúdú bí ọ jáde àmọ́ tẹ bá la nǹkan gbẹ tẹ bá sin kílẹ̀ ṣeun pé bóyá kẹ́jẹ̀ kan fi jáde kẹ́ wá fi nǹkan rá ẹ fi bì kan rọ́ àìmọye orí fífọ́ onígbẹ́rẹ́ ojú dúdùn onígbẹ́rẹ́ tọ àwọn nǹkan wọ̀nyí lọ bẹ́ẹ̀ tó yẹ pé gbogbo ẹnu tí Ìsìlámù kà fẹ́ yẹ̀wò ni pé kí lọ fẹ́ papọ̀ àmọ́ gbẹ́rẹ́ wa ń bẹ àgbélépọ̀ ta ìmọ̀lẹ̀ àwọn àgbà bí ẹ bá ti sin àwọn àgbà wọ́n ti mọ̀ pé wọ́n ti dọ́mọ àwọn nù ẹ̀bọ̀ nù. àmọ́ kákan wàá dáhùn sẹ́pẹ́nẹ́ mú tíláàkù pé gbogbo ẹni tó bá ti sin gbẹ́rẹ́ o ẹlẹ́bọ ni àmọ́ fura síra wa bá ń pé bẹ́ẹ̀ bá mú fatiwa mi wàá jọ́ mi gàbí kéèyàn kọ́kọ́ yí ire ẹ̀ wò ná torí pé kẹ́ ẹ̀ tó lè máa dáhùn sẹ́pẹ́nẹ́ àmọ́ náà ní ìmọ̀ kéèyàn ó sì jọ kó kúnná nítorí kẹ́yìn oríire sì ni fún wa kẹ́yìn sọ̀rọ̀ níbàámu káwọn míì káwọn náà masha Allah wọ́n ti dáhùn kẹ́ni káfa kan sọ̀rọ̀ náà àwọn afáàtà mọ̀ pé àwọn afáà yóò ní mímọ̀ ni wọ́n kọ́rọ̀ yẹn kó wá jẹ́ pé fatiwa yẹn pé eléyìí àkọ́rà ẹni tó bá wà ní ìdádí gan kò yẹ kó lè dáhùn sánpọ́nná báyìí kéèyàn wá dáhùn sánpọ́nná bóyá nítorí àgbọ́yé kan téèyàn ò tí ì ní tó lágbègbè yẹn a kì í dàgbà kọjá ní tá a bá mọ̀ àìdàgbà ibi téèyàn bá mọ̀ èèyàn lè dàgbà kọ́mọ̀ mọ̀ sàó èèyàn lè dàgbà kọ́mọ̀ dọ́lọ́kọ́ kọ́mọ̀ dọ́sàdúrí ibi téèyàn bá wá mọ̀ kéèyàn ó béèrè Ọlọ́run nìkan ni ọba tí ó nímọ̀ jùlọ bẹ̀rẹ̀ sínsín mẹ́tọ́ọ̀dù oògùn nílùú kọ̀ọ̀kan nílẹ̀ Haúsá nísìn àbáwọn olómìnira táwọn bá fẹ́ sàṣìyàn àṣàṣì tiwọn ó dọmọ bí ọ̀rọ̀ àlìjànú wọn bá fẹ́ gbá olójú bí tòràrí bí kìnnì kan bí Yorùbá bá fẹ́ gbá olójú tó bá fẹ́ sàṣì ọ nílẹ̀ Lárúbáwá táwọn bá fẹ́ sàṣìyàn wọn máa hàn tú síbi eegun màálù nílẹ̀ Yorùbá báwọn bá fẹ́ sàṣì ọ àwọn máa wá bí ìgbé ajá ìmí ẹlẹ́dẹ̀ àkísí eré àtàn alábànbọ̀n èròjà mẹ́tọ́ọ̀dù tí kálukú máa fi ń ṣe oògùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ilẹ̀ Lárúbáwá làwọn sẹ̀ máa wá fọ́tò àwọn ilẹ̀ Haúsá àwọn náà máa rán àlìjànú ṣẹ́ tilẹ̀ Yorùbá àwọn tí wọ́n máa béèrè lọ́wọ́ èèkánná rẹ̀ gbogbo àwọn kan báwọn mẹ́tọ́ọ̀dù oògùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.